ọmọọba ọjà má yí kúrò ń bẹ̀ kó farabalẹ̀ wá nǹkan fìdílé kó farabalẹ̀ gbọ́n tí mo ní láti sọ torí bí ojú ẹ̀kọ́ kan àbí méjì àti èmi àti yín àmàjọ kọ́ lára nǹkan tó ń fẹ́ sọ yìí eléyìí ó gbẹnu tán o ìròyìn téèyàn ń gbọ́ fídíò téèyàn ń wò téèyàn kọ nǹkan ń bẹ òun ni mo mú wálé ni o ibi tí mo ti rìn gbèrègbèrè káàkiri àdúgbò lórí social media ibẹ̀ mo ti bá fídíò yìí pàdé mo lọ́pọ̀lọpọ̀ láti sọ lórí fídíò yìí látara ìrírí ayé tí mo ti gbọ́ sétí bọ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ share fídíò yìí pẹ̀lú yín náà ẹ farabalẹ̀ wò just 2-minute video ni ẹ wò ó tẹ́ bá ti wò tán ẹ share ẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n tó bá jẹ́ pọ́kùnrin pàápàá jùlọ tó bá jẹ́ pọ́kùnrin share ẹ̀ fún àbúrò fẹ́ gbọ́n tẹ́ kán lẹ́yìn látara ẹ̀ kó ní kálukú kan guide ó lọ fáà gan o ó yá ẹ bá mi wo fídíò tó wà lókè yìí. olúgbòn dìde ọjọ́ tí olúgbẹ́ bá bímọ ti ọjọ́ náà nírìn olúgbòn dìde ó yẹ dàníyàn. lórí Ahmed ọmọ Nuratu. lórí Ahmed ọmọ Nuratu. mo ń gbọ́ ó yá olúgbòn dìde. lórí Ahmed ọmọ Nuratu. olúgbòn sọ ń gbọ́ o. onímìjẹ́ ń pè é o. olúgbòn wọn nítorí Ahmed ọkọ wọn ọmọ Nuratu ló ń fi ń pè ọ́ o. lórí Ahmed ọmọ Nuratu ló ṣe ń pè é. ó nítorí Ahmed ló ń fi ń pè ọ́ o. lórí Ahmed ọmọ Nuratu ló ṣe ń pè é o. tó bá ti jáde sí bàbá yìí tóun jáde kí mọ́tò gbà kọ́kàdá gbà ó dẹ̀ gbàgbẹ́ tọ́ àṣẹ wọn àṣẹ olúgbòn dìde. lórí Ahmed ọmọ Nuratu ló ṣe ń pè é o. kí lorúkọ rẹ kí lorúkọ pé ìwọ lágbájá ọmọ lágbájá ìyàwó rẹ ló ń pè lẹ́dàá rẹ báyìí kó máa jẹ́ ọ. èmi Medina tọmọ ọmọ Kọ́hìndé ní ìtẹ oníyàwó rẹ ní ìtẹ ìrèké Ahmed ọmọ Nuratu. ìjáde tó jáde lọ́la yìí. ìjáde tó jáde lọ́la. ó yẹ sọ tẹ́lẹ̀ jó ṣe ibo ní jáde lọ bó lọ́dọ̀ rẹ kí kọ́lọ̀ dé dòde lọ́nà. ìjáde tó ó ń lọ sí iṣẹ́ ni ìjáde tó ń jáde lọ́nà ni kó jáde lóko lọ́wọ́ ni kí wọ́n tó gbà kó kú dànù. olúgbòn dìde. èmi Medina ọmọ Kọ́hìndé ní ìtẹ Ahmed ọmọ Nuratu tó bá ti jáde lọ́la báyìí ó jáde lóko lọ́wọ́ mi. tọ́ ṣé gbogbo ń tọ́ fẹ́ náà nù ni. kókó bẹ́ẹ̀ ni kọ́ dẹ̀ máa ń mọ̀ pé èmi Medina ọmọ Nuratu kọ́ máa ń mọ̀ pé àtọ̀dọ̀ mi báyìí ló ti wá kọ́ máa ń mọ̀ pé àtọ̀dọ̀ mi báyìí ló ti wá. ibi iṣẹ́ wa lélẹ́yìí ní ìgbẹ́jẹ́jẹ́ níbọ̀dí bá mi jà sí ṣọ́ọ̀bù ẹ̀ pé bóyá òun làwọn fẹ́ fi ní Medina ọmọ Nuratu fẹ́ máa tajà ní ṣọ́ọ̀bù ẹ̀ kí ẹnikẹ́ni dẹ̀ lélẹ́yìí kọ́ máa lè béèrè lọ́wọ́ mi pé èmi kí n máa ta warawara. olúgbòn dìde. ṣé tó fẹ́ náà nù. tọ́ ó ti rí ló ti ṣẹ bẹ́ẹ̀ o. ó yìn mí láwo. ok ní pé ó bá jẹ́. kábíyèsí Olódùmarè. ẹ káàbọ̀ padà ṣe ti wo fídíò yẹn mo lérò pé bàtẹ́yìn náà wo fídíò yẹn àyà yín máa ṣe kì ní kọ́nà kó máa ṣọ́ wa ṣáà wà ní fẹ́yàwó ni a máa fẹ́yàwó àwa náà dé lábúrò obìnrin alẹ́gbọ̀n obìnrin ibi tó ti só sínú lẹ́nu ó wá buyọ̀ sí ni torí àbúrò tiwa náà tó jóbìnrin yóò máa rì ẹ̀gbọ́n wa tó jóbìnrin òun náà máa má rì so obìnrin jọ ní gbogbo wọn ìwà kan náà ló wà nínú gbogbo wọn kò yàtọ̀ díẹ̀díẹ̀ ni tí bá níwà kan náà ló wà ní gbogbo wọn wọ́n yàtọ̀ díẹ̀díẹ̀ mi sọ pé gbogbo wọn ló lè ṣekú pọkọ o but generally obìnrin I fear no fear woman o. Mo sọ̀rọ̀ kan lórí program mi Gbàgede Àríyá lánàá mo ní bẹ̀rù Ọlọ́run lákọ̀ọ́kọ́ ẹ̀kejì bẹ̀rù ẹni tó bẹ̀rù Ọlọ́run kó ṣe bà fẹ́ni tó bẹ̀rù Ọlọ́run ẹ̀kejì ní ẹ̀kẹta mo ní wá bẹ̀rù ẹni tí ó bẹ̀rù Ọlọ́run ẹni tí ó bẹ̀rù Ọlọ́run lẹni tí wàá bẹ̀ tí ò ní gbọ́ ẹni tí wàá ṣẹ̀ tí ò ní dáríjì ẹ̀ abẹ́tà kó bẹ̀rù wọn kó má ṣèbà fún wọn inspiration kan wà lórí program mi lánàá mo dẹ̀ ló bẹ́ẹ̀ pé bẹ̀rù ẹni tí ó bẹ̀rù Ọlọ́run torí tó bá ṣẹ̀ wọn ò ní gbọ́ wọn ní dáríjì ẹ̀ so Ọlọ́run máa kì í ṣe ẹni tí ò ní dáríjì mi Ọlọ́run máa kẹ́yìn náà ṣe ẹni tí ò ní dáríjì yín o Ọlọ́run jẹ́ ká jọ ṣe ẹni tí ò ní bẹ̀rù Ọlọ́run à ní ṣẹ̀ wọn. ọ̀rọ̀ fídíò yẹn tó bá kí n ṣe wípé mo rí bàbá mi Oríyọmí Hamzat mo rí wọn nínú fídíò yẹn ni mo máa doubt authenticity fídíò yẹn bọ̀ lẹ́yìn tí mo rí fídíò yẹn mo padà lọ ṣe findings
pé ṣé is this video real or prank or comedy lè bọ̀ mo padà wá rí lórí péjì Oríyọmí Hamzat gangan this particular video which means pé is real torí ṣọ́ọ̀bù woman yìí dẹ̀ fẹ́ ṣekú pa ọkọ ẹ̀ torí ṣọ́ọ̀bù. So there are some women they don't forgive. Ó fẹ́ ṣekú pa ọkọ ẹ̀ torí ṣọ́ọ̀bù. Ó ṣeé ṣe pé pé ó ti ká ọkọ ẹ̀ pẹ̀lú obìnrin kan rí tó wá mú sẹ́gbẹ̀kùn pé ìwọ kẹ̀ máa dájú ẹ̀. Ẹ máa wò pé ta ló ń rìkọ́ọ̀dù gan. Babaláwo tó lọ bá I am just guessing babaláwo tó lọ bá ó dà pé ìyẹn pretend ẹni pé ó fẹ́ ṣiṣẹ́ yẹn fún ló fi fóònù yẹn sí rìkọ́ ó sì gba voice note lẹ́nu ẹ̀ ló wá rìkọ́ọ̀dù ẹ̀ ní lọ tender ẹ̀ lọ́kọ̀ ẹ̀ wá lọ tender as evidence lọ́dọ̀ Oríyọmí Hamzat. Mo kàn ro number 6 mi pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn because tẹ bá wo conversation yẹn tẹ bá gbọ́ dáadáa babaláwo yẹn ẹ máa pé yẹn ń wáìnì ẹ̀ ní bọ̀ wọ́n mọ̀ pé babaláwo yẹn ń wáìnì òun because àwọn tó babaláwo yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ń wáìnì èèyàn ni babaláwo yẹn ó fẹ́ kó fóun ní full details láti lè download ẹ̀ fún ọkọ ẹ̀ ọ̀fẹ́ tó bá close mọ́ ọkọ ẹ̀ láti lè save ọkọ yẹn ní tí mo rí láàrin yẹn nìyẹn. Ẹnìkan sọ story kan fún mi ẹni tó sọ story yẹn fún mi ẹni wà lórí platform yìí mo post nǹkan báyìí náà ẹni á pè mí ẹni pé stardom mo ní sa olólù ayé mo ní sa ó ní ṣùgbọ́n bọ́ọ̀ tó sọ èèyàn tó lágbára ó rí ní tó ló ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n àwọn wọ́n ní ẹ̀gbọ́n àwọn yẹn ti wà l'Amẹ́ríkà ó dẹ̀ níyàwó àtọmọ sílẹ̀ Nàìjíríà ń bí ó fi ìyàwó àtọmọ lẹ̀ ó ti lọ bí 4-5 years l'Amẹ́ríkà láti lè lọ ọ́zù kò tètè fẹ́ yàwó mi wọ́n ní ẹ̀kan náà ẹ̀gbọ́n àwọn yẹn kan wà sílé pé kóun wá aṣọdún ẹ̀gbọ́n àwọn yẹn àfáà ni ògbólógbò àfáà ni ẹ̀gbọ́n àwọn yẹn ògbólógbò àfáà ni bàbá ẹ̀gbọ́n àwọn yẹn pé cousin àwọn ni ẹni àfáà tó ń kírun lójú méjèèjì tó gbọ́ Ọlọ́run gbọ́ bàbá wọn àfáà ni ọkọ̀ dẹ̀ pé àbáwọ̀ ti dé sí Nàìjíríà ọdún kan lọ́dún kejì lọ kò lè padà sí Amẹ́ríkà mọ́ ẹni tó níwèé tó ní everything tó lè kò dẹ̀ mọ́ ní Amẹ́ríkà mọ́ wọ́n níjọ́ kan eku kan wà láìta láì small be láì àṣìláwọ́ wa mo fọlọ́run bá tí mò ń sìn búra bó ṣe narrate story yẹn fún mo ṣe narrate fún gbogbo yín gbọ́ yìí ó níjọ́ kan máa yẹn kàn wà nù lé eku kan kọ̀ sáré gba ẹsẹ̀ ẹ̀ ní eku kan ó kọ̀ sáré gba ẹsẹ̀ ẹ̀ ní àbáyọ eku lélẹ̀ nù lé eku yìí ń wá nù lé eku yẹn ni máàlù yẹn lé eku yẹn ni wọ́n lé lọ síbi tí bẹ́ẹ̀dì wà eku yẹn sá lọ sí ibi etí bẹ́ẹ̀dì wọn ok wọ́n wá pe àwọn ọmọ àwọn pé káwọn gbé bẹ́ẹ̀dì sókè ibẹ̀ eku yẹn wá sí o ìgbà tó máa sún bẹ́ẹ̀dì kúrò ń bẹ̀ wọ́n ti fi òwú funfun òwú dúdú pẹ̀lú picture man yẹn pẹ̀lú àwọn tíra kan wọ́n ti so papọ̀ wọ́n ti dè man yẹn mọ́lẹ̀ wọ́n ti dè sílẹ̀ nílùú Nàìjíríà at the end of the day ìyàwó jẹ́wọ́ pé òun ló ń ṣiṣẹ́ ìwọ̀n fẹ́ kọ́kọ́ òun padà sí Amẹ́ríkà mọ́ wọ́n dẹ̀ jọ ń rún pa ń bẹ̀ nínú yàrá kan yẹn ẹni tó dé láti Amẹ́ríkà wọ́n ti bá tiẹ̀ mọ́gi wọ́n ti fò òwú dúdú òwú funfun wọ́n ti fi dè pa tí wàá ṣe pé ikú yẹn ló ṣe àtọ̀nà man yẹn lọ síbi tí iṣẹ́ yẹn wà létí bẹ́ẹ̀dì ẹ̀ ni man yẹn ṣe máa wà in bondage so ìbàgbà ni mo ṣe omi ò tó yájú omi ìyájú ságbà o story ni mò ń sọ bó ṣe sọ fún mo ṣe ń sọ o mi ní iṣẹ́ yín o so bó ṣe rí bó ṣe jẹ́ nìyẹn we have to be very careful especially women èèyàn láti máa ṣiṣẹ́ ó dẹ̀ máa bẹ Ọlọ́run máa ṣiṣẹ́ kíṣẹ́ máa lọ dédé máa kíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ dẹ̀ máa bẹ Ọlọ́run because obìnrin wọn kì í forgive èyí wọ́n dẹ̀ máa ń parọ́ wọ́n parọ́ ju wa lọ obìnrin pa ṣégè wọ́n pa ìyáláyà rọ́ tóbìnrin bá sọ̀rọ̀ mẹ́wàá fún ẹ gbà pé mẹ́sàn-án irọ́ ni mẹ́sàn-án yẹn máa wà to their own advantage ẹ wò mí fẹ́ kí n bó lọlé olóró mo kàn wá narrate story yẹn fún yín briefly ni kẹ́dẹ̀ mú ọkọ̀ tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn pé nǹkan bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ wàláhì kọ́ ló ń kó máa kó wa yọ ni o ó dáàbò màá tún máa rí yín láìpẹ́ ẹ like ẹ share ẹ jẹ́ káwọn èèyàn lẹ́yìn látara story yẹn.